Gbogbo ọmọ Nàìjíríà nílé lóko lẹ́yìn odi ọmọ káàárọ̀ oòjíire ìṣọkùnrin ìṣobìnrin gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Odùduwà tá a bí tá a fi èdè àti ìmọ̀ kọ́ tó dẹ̀ yantaná tó dáńtọ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ àbí ẹ túyáyá kẹ́ ẹ túyàyà kẹ́ ẹ máa bọ̀ lórí ìkànnì YouTube pé ẹ bá ti tẹ Samvatis Radio TV ẹ wá wo ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn eléyìí tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi sáá ta ni àbá fojú jọ náà lẹni tó fẹ́ rán ni ní ibi àfẹ́ lọ ńlá burú ọ̀rẹ́ tó lè gbá nípa tó lè kó bá ní ẹ̀já ṣe bẹ́ẹ̀ yà fúrú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ojú la rí kò sẹ́ni tó mọnú ọ̀pọ̀ aláǹgbá dakùn délẹ̀ àmọ́ mèyí tí inú rúnú wọn ìjọ́rẹ́ mi ń bá finú tàn ṣùgbọ́n rí èèyàn tí ìbàjẹ́ ń ní òye mi sí fọ́nrán fídíò yìí sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó sodi mọ́ kéèyàn máa finú tẹ̀yàn olórin kan kọrin ó ní mo nífẹ̀ẹ́ mọ̀lẹ́bí ṣùgbọ́n wọn ò jẹ́rìí wọn gẹ́gẹ́ bó ti kọ́nu orin wọn ọ̀hún ẹ wo ọ̀rẹ́ tímọ́tímọ́ méjì rèé léyìí tí wọ́n jọ wà wọ́n jọ ń ṣe wọ́n jọ mu tí ọ̀rẹ́ kejì ọ̀mọ̀ pọ́nrẹ́ òun tóun finú tán ejò ni ẹranko búburú ni ẹni ibi ni kódà ẹni tí rán ni lọ àjò tá a fẹ́ dé ni ẹ má jẹ́ ń dún pẹ̀pẹ́nu kí n mọ̀mọ́ ṣe kíni kí n mọ̀mọ́ yabi tí wọ́n fẹ́ yà ìkànnì Samvatis Radio TV lórí YouTube ẹ subscribe kẹ like kẹ share kẹ comment ẹ ti mọ̀ wá mọ̀ ṣe wa wípé gbogbo ìgbà báyìí la fi gbé yín débẹ̀ lélẹ́yìí tí àìjà yín bọ́lẹ̀ àtúnjà yín bẹ́tà àìsọ́ di létà àátẹ̀ sí yín létí àjẹ́ ó tẹ̀tì ebi tí orí tí la fi ìdí ti àgbótì lójúpọ̀nà kí etí yín mọ̀ bá dí sí gbogbo tí ń lọ ẹ rí báyìí bí orúkọ mi ò yí padà Abídèmí Yusuf yín náà rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mímọ̀ ṣe mí pé ìjọba gbé wọn débẹ̀ mọ́ ìjà wọn bọ́lẹ̀ gangan ni ẹ má jẹ́ ń pẹ́ lórí ẹ̀ púpọ̀ ẹ tètè ní wàrà ń ṣe sàkẹ́ ẹ máa lọ sínú kíni ẹ máa lọ sórí YouTube ọ̀hún Samvatis Radio TV kẹ́ ẹ wá wo kíni fọ́nrán fídíò bẹ́ẹ̀ bá ti wo fídíò yìí yóò jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀ èèyàn kọ́ lèèyàn gbára lé ọ̀rẹ́ tó lè kó bá ní tó lè gbẹ nípa ẹ̀jẹ̀ aṣọ́ra ẹ̀jẹ̀ asá bọ́ọ̀ bá ń bá èèyàn rìn tó mọ̀ ṣe ìwà ẹ̀ àbí n tó lè ṣe nǹkan burúkú ni bọ́ọ̀ bá tún wá mọ̀ náà ọ̀rẹ́ tá a dágbére kó dàárọ̀ lánàá àmọ́rú ìwà tí ó ti wà nú ẹ̀ kílẹ̀ tó mọ́ rọra mọ́ finú tànyàn ṣọ́ra fọ́rẹ́ ṣọ́ra fárá ṣọ́ra fẹ́bí àní o mọ́ bá àyàn ṣe o mọ́ sí Samvatis Radio TV gbọ́ o ṣùgbọ́n ṣọ́ra ní ìfinútànyàn wo fọ́nrán fídíò yìí kí wọ́n gan mọ̀ wípé èrè báyìí lolúwa sọ ẹ̀ mọ́ bá wa bọ̀ ẹ̀ bá wa ká lọ Samvatis ló ní ojú yìí ò ní wo láburú etí yìí ò dẹ̀ ní gbọ́ ibi ẹ̀ máa wò ó.
ẹ bá ń gbọ́ pékélé pékélé. 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 ẹ má yà sọ́tún ẹ má yà sósì. 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 Sanfatis ní ẹ jẹ́ ká lọ. 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 Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. ní Sanfatis FM ọmọ alájẹ ni wá gbogbo ìran káràkátà tó ń ṣòwò gbogbo fílílẹ̀ yìí tà ní tàbílẹ̀ oúnjẹ aṣọ tàbí ìwé ewébẹ̀ ẹran kódà bó jẹ́ pọ̀nmọ́ ẹ kàn sí wa ní Sanfatis FM lónìí lágbóhùn tẹ́ǹtàn fàyè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i ẹ pè tàbí kẹ́ WhatsApp +447-946-212-160 Sanfatis FM òkè láyé tí wá.